ṣe ṣìnà lóbìnrin ẹ̀nà wọn lẹ́gba ọ̀dà bò láti nà bá ti ṣe báyìí kẹ́ni ẹ̀ṣẹ̀ ṣe ṣìnà tán fún ẹ bá wọn nìyẹn ẹni kí mi ní bá wí rárá ìwọ kọ́ ní bá wí màúdù ló tírìtì débẹ̀ kọ́ dọ́dọ̀ tiẹ̀ ìyẹn ò tí pọ̀ jù tíyàn ọba ní sábòsí tí ó sì ní búrọ̀ ọ̀rọ̀ mọ́lẹ̀. àwọn baba Lágége àtàyùsù sílmí iná ni baba ń fẹ́ ká gbégbé àlàáfíà náà lù àmọ́ àwọn kan ṣe bóun ni àlàáfíà ò ti ní jọba nílùú tá a wà yìí Nàìjíríà. nínú àwọn tí ọ̀rọ̀ tẹ́ sọ yìí sáà nínú àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Ọlọ́run àti olólùfẹ́ òdodo lára Baba Lágége lánàá tí wọ́n ń ṣe program ẹni yìí aláǹfààní àti dákọ̀ wọn sà láti kírísítẹ́nì ni wọ́n orúkọ wọn ni Alani Afo. Alani Afo. wọ́n kọ́mẹ́ntì sí program Baba Lágége pé I love this alpha like seriously I can join Islam because of him a very good example. Alani Afo lórúkọ dádì yìí wọ́n ní I love this alpha ní Baba Lágége wọ́n ní like seriously I can join Islam because of him a very good example. ṣe wrong Alani Afo àbí Christian ni olóhùn love Baba Lágége seriously olóhùn nífẹ̀ẹ́ Christian nìkan ló tún fi owó rán Alfa Mambaluti torí Baba Lágége ni o ọ̀ràn sọmọ Baba Lágége torí ti Baba Lágége iná àwọn ìran wa tọ́ orí nǹkan báyìí I like this alpha I love like seriously olóhùn nífẹ̀ẹ́ Baba Lágége bí mo fẹ́ kú bí mo fẹ́ kú ìfẹ́ Majnun lè la nọ́kùtọ̀ ayọ̀ kanu ni I can join Islam because of him olóhùn lè join Islam torí baba Mudiru gangan olóhùn lè torí Mudiru wọnú Islam kí ló fà á tó fi wí bẹ́ẹ̀ ó rí pé Mudiru nìkan ní ń pèpè fún peace inú àwọn mùsùlùmí gbogbo àfa mùsùlùmí pátá Mudiru nìkan ní ń pèpè peace àwọn nìkan ni wọn ò hétí ẹlẹ́sìn mi wọn ò hétí ẹlẹ́sìn mi àwọn nìkan ni wọ́n ń pèpè fún dodo torí pé gbogbo àwọn kìrìsìtẹ́nì yẹn wọ́n àrí pásítọ̀ náà tó sọ ńgbà tó mẹ́sàn Baba Lágége nínú àwẹ̀ yìí náà wípé nínú àwọn ẹni tó ń mọ̀ láàfáà baba Mudiru Markaz ni wọ́n àtàkì ẹlẹ́sìn mi wọ́n àtàkì kìrìsìtẹ́nì wọ́n àtàkì ẹ̀sìn mi wrongly. ok ọwọ́ lóhun lè join Islam nítorí ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta ń kọ́ good example ó ní Mudiru al-masalu li ala kìrìsìtẹ́nì ló sọ bẹ́ẹ̀ a very good example ó ní example tó good ẹni tó ṣe pé mo fẹ́ jọ tẹ́lẹ̀ yìí bá jẹ́ olórí fún Islam ọ̀yà kí bóbi Mudiru bá ti rí ní Islam kọ́ wa tó wáyé pé ní Islam kọ́ wa ní bàbá yẹn ń píríṣì á jẹ́ pé Islam dáa ó yàtọ̀ fókọ tí àwọn èèyàn sọ terrorism ni wọ́n ń pè wá terrorism torí pé àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wa ọ̀rọ̀ bí ogun ọ̀rọ̀ bí ìjà bó lè dogun kó dogun bó lè dìjà kó dìjà àwọn ọ̀rọ̀ tí ò dáa ọ̀rọ̀ tí ò wúlò tí ò bá kùn gbé àwọn kan mi tí wọ́n lẹ̀ máa nábì la fọ́tò tí wọ́n ya nábì Mudiru ní tún sọ fún àwọn ẹlẹ́sìn mi wípé bí wọ́n ti pa nábì wa kọ́ lórí o Mudiru ní tún ànábì sàlàyé fún wọn lànábì fi yé wọn. èyí ò náà lẹ̀sẹ̀ tí Mudiru ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfa wọ́n fi dẹni tí kò dáa lọ́dọ̀ wọn. náà nígbà tí ẹni. òun wá kọ́mẹ́ǹtì dáadáa. àwa ni eléyìí búkẹ́ lẹ́yìn ìsàlẹ̀ wọn báyìí. eléyìí búkẹ́ wá kọ́mẹ́ǹtì lẹ́yìn rẹ̀. lẹ́yìn kọ́mẹ́ǹtì tiwọn. náà kí ló ń sọ. òun ní Alani Afo sorry o do that because of Allah not because of anybody. ṣé Christian ló tún sọ yóò náà. Christian kọ́ ẹni wọn gan afáàlò. ok ayatollah ayatul shaitan lélẹ́yìí òun ní ayatollah lòun ó ní ọlá àwọn dínkù ọlá alẹ́ wọn dínkù kò ní lé ọlá àjọ wọn sọ rẹ̀. Alani Afo sorry do that because Allah not because of him anybody ẹ wo kìrìsìtẹ́nì lóun lè join Islam nítorí Mudiru wèrè ayatu ṣètánì ndínkù òun wípé kọ́mọ́ join Islam nítorí Mudiru o ọjọ́ yẹn rẹ̀ nítorí Allah ṣé kò rí Allah ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ọjọ́ Islam níjọ́ tó o ti ń pèpè sí Allah sọ́tẹ̀lé ọwá tí ẹ sì ráwọn kìíní àwọn efi fọ́tò wọn sí àwọn eléri ibú ọ̀hún wọn efi fọ́tò wọn sí bí wọ́n gbé Kùránì síbẹ̀ ẹ̀ ń fi Kùránì bojú rọ́ àbí wọ́n gbé àdìsí Ànábì síbẹ̀ ẹ̀ ń bá àdìsí bojú rọ́ kọ́sìm wọ́n àwọn nǹkan báwọn kírísítẹ́nì lóun lè wọnú Islam nítorí Mudiru
ìwọ tó ọ̀rẹ́ nìkan pè sínú islam ìwà rẹ̀ ò lè pèyàn sí islam ọ̀rọ̀ rẹ̀ ò lè pèyàn sí islam àníyàn rẹ̀ gan ọ̀dà abìnrin tí ó pèyàn sí islam ọ̀gbọ́ ìwọ yìí ń lọ wá ń wípé do it because of Allah not because of anybody ṣé kò rí Allah lẹ̀ tẹ́lẹ̀ tí ò fi wá àbí ṣètò àgọ́rá ànábì ńlẹ̀ tẹ́lẹ̀ tí ò fi wá ebó ti mú apá ànábì ń bẹ ọmọ pé Allah ń bẹ àní ẹni torí wípé bẹ́ẹ̀ni yìí ti ń píríṣì yìí ọjọ́ bí àwọn náà ṣe lọ́dọ̀ Jésù wípé oníwà pẹ̀lẹ́ ni Jésù ẹni yìí ń píríṣì pẹ̀lẹ́ ń píríṣì píìsì àbíkílẹ̀ ń pè òun lè torí ẹni yìí wọnú Islam ọwá ní kó ṣe ń torí Ọlọ́run ọ̀dà gbogbo àwọn bàbá tí àwọn èèyàn wọnú Islam torí wọn ebi àná Muhammad gan fúnra rẹ̀ ebá rí ẹlẹ́sìn míì tọ́já sí pé rèfèrí ni ẹsẹ̀ ń tọ̀ sí mọ́sálásí àwọn sábẹ́ sì fẹ́ náà anábì ní ẹmọ́nà ọyá tọ̀ tán ìtọ́jú fẹ́ sálọ lábẹ́rẹ́ anábì tọ̀ tán ọwá tọ̀ tán anábì wa ní kí wọ́n lọ lè mú omi kí wọ́n fi kún dà síbi ara mọ́sálásí wọn ọwá fẹ́ mọ́ lọ anábì wa ní ilé Ọlọ́run níbi tó bá dìgbà míì títọ́ bá ń gbọ́ dákun má tọ̀ sí ayé mọ́tọ́gbọ́ ọ̀fọ́lọ́mbíọ́ yọ́ máa lọ lọ́wọ́ pé Muhammad Abdullahi ṣe ń tó ń pèpè fúnre ọwá bá wọn sàbí ọba yẹ pé bí ẹ̀yin ti rí yìí lòun bá rí ọtọ́ fẹ́ náà ẹnìkan ò ní wọnú ẹ̀sìn ìwà dẹ́dá tó báyìí ó sì ní ń tọ̀ tán mo sì tọ̀ tán ibi mọ́tọ̀ sí ọ̀dà ó sì bá mi wí òwì nǹkan kan tọ́wá yẹ pé irun tí ẹ̀sẹ̀ rẹ̀ ń pèpè fún ni òun di mùsùlùmí lónìí ní ti torí rẹ̀ ọgbọ́ kò sí ẹni tó lè wọnú ìsìlámù nítorí Ọlọ́run yẹn tó sọ fún ọ ìwọ tó ní because of Allah òpònú ni kò sẹ́ni ó lè wọ ìsìlámù nítorí Allah ẹni tí èyí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ o kò sí ohun tó ń jọ wọnú ìsìlámù nítorí Ọlọ́run torí èèyàn kan tó pírísì Ọlọ́run ń tọ́ jáde lẹ́nu ẹni yìí àti mọ́lẹ̀ tó jáde lára rẹ̀ yóò torí ẹ̀wọ̀n ìsìlámù kì í ṣe pé torí Ọlọ́run gan tó bá débẹ̀ tán ní tó wà mọ́ Ọlọ́run gan. ọgbọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábí táwọn ìsìlámù síbi torí ànábì wọn fi wọ̀ ìwà ànábì fi kún wọn wọnú ẹ̀ ìwà lẹ́ni yìí fi ń pé òun wọnú ìsìlámù torí babalágége kì í ṣe pé bẹ́ẹ̀ àǹtí babalágége kì í ṣe pé bẹ́ẹ̀ àǹtí babalágége ló ń fa kan tí fi ń fà wọn. so irú ẹni yẹn òun ṣe dà olóríire kan náà tó wá kọ́mẹ́ǹtì wípé kí ló ń wí. òun ni is joining Islam because of him not to worshiping him. tọ́ gbà túmọ̀ yóò. ó ní àfọ wọn join Islam nítorí mùdírù yẹ kó fẹ́ sin mùdírù tọ́ yẹ pé bèdúrà fẹ́ kẹ́ wọn ìsìn ìbádùn kọ́ yẹ kó fẹ́ sin mùdírù Ọlọ́run náà fẹ́ sìn àmọ́ torí babalágége ní Islam fi wù ú ní tẹ́ ń wínú ṣe é rí àìmọ̀náfìkì ní fáàkù ni ò jẹ́ kí ayatu ṣètánì ní ọjọ́ òun rí nǹkan tí ọkùnrin òun rí ọkùnrin òun lòun mọ tó ń rí lára babalágége Ọlọ́run ló wá mọ èèyàn bẹ́ẹ̀ tó yẹ pé ìfẹ́ babalágége ẹmú ìsìlámù wù ṣe káwá sọ èèyàn tí wọ́n ti si babalágége gbọ́ lọ rẹpẹtẹ ọgbọ́kọ́ sí. àgbọ́yé bàbá.